a máa ń rí nígbà tó o bá ń rọ̀ ó sì máa ń ṣe bẹ́ẹ̀ sí pẹ́ẹ́pẹ́ láti máa mọ̀ àbí bẹ́ẹ̀. And no matter how heavy a rain is, no matter how heavy the torrent is, have you ever seen the ground opening its mouth and then sending the rain back upwards again? Bí a ti rí bó ti kí òjò yẹn rọ̀ bó ṣe kó pọ̀ tó, bí a ti rí ìgbà kan lẹ́yìn tó òjò yẹn rọ̀ tán tí ilẹ̀ wa la tú omi yẹn wá ń padà sókè sí pé ti wá bí a ti rí. That's what the Bible says, that just as when it rains, it doesn't go back. Anything that comes out of my mouth will not come back to me without it having fulfillment. Ìyẹn ni Ọlọ́run fi sọ pé bí òjò kì í ṣe padà sókè lẹ́yìn tó bá rọ̀, bákan náà ni ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde kò ní lọ láláìṣẹ. And gives us the assurance that yes, some later there is going to be a time when there will be no more there. Ìyẹn wá fún wa ní ìdánilójú pé ìgbà kan ń bọ̀ tí kò ní sí ikú mọ́ nípa Ọlọ́run. It was said earlier that we want to look at what is the condition of the dead. When somebody dies, what is happening to that person? Asọ́lẹ̀ kan pé a máa tún mọ ipò tí àwọn òkú wà tẹ́nìkan bá kú kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn. The Bible clearly tells us the condition of the dead. Bíbélì sọ ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá ti kú. Today, it is not impossible for us to hear people say that when somebody dies, that person has only traveled or moved to another part of the country or another part of the world, and the person will start living there. Oníṣẹ́ tó ṣàyèjì àti máa gbọ́ ọtọ́ máa ń sọ pé nígbà tí èèyàn kan bá kú níṣẹ́lẹ̀ ni ìyẹn rìnrìn àjò tó lọ sápá ibòmíì lórílẹ̀-èdè tàbí lápá ibìkan láyé tó ti lọ ń gbé bẹ̀ àti gbọ́ rí. Even to reinforce that, we have seen people who have come to tell us the tale that they saw somebody who had died at a particular place living there. Láti tún fìdí yẹn múlẹ̀ àwọn kọ́tẹ̀ máa ń sọ wípé àwọn rí ẹnìkan tó ti kú gbà kan níbi kan táwọn orí bẹ̀ tó ń gbé bẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ káwọn àwọn irú ẹni bẹ́ẹ̀. All these brothers on the fact that soul is immortal. Gbogbo eléyìí wọ́n ń sọ torí wọ́n gbàgbọ́ pé ọkàn kì í kú. But the Bible let us understand that soul is mortal. Àmọ́ Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn máa ń kú. Now what is a soul? Kí wá ní ọkàn? The Bible let us understand that a soul is a person. Each person is a soul. Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn jẹ́ ẹnìkan ẹ̀dá èèyàn kan báyìí ọkàn kan ni. Just as humans are souls, so are also animals. Gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn ṣe jẹ́ ọkàn kan bákan náà ni àwọn ẹranko náà jẹ́ ọkàn kan. Now what happens to the soul? Is it immortal or it is mortal? Kí ló máa ń ṣẹlẹ̀ sí ọkàn? Ṣé ọkàn máa ń kú àbí kò lè kú? Please let us open our Bible again to the book of Ezekiel chapter 18 verse 4. Ẹ bá ṣí bèdè wálẹ̀ kan sí ìwé Ezekiel orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹrin. That place, if you are there, it reads, "Lo, all the souls to me they belong, and the soul of the Father, so also the soul of the Son, to me they belong. The soul who sins is the one who will die." Bí a bá ti wà níbẹ̀ ẹsẹ̀ bí nìyẹn kà pé wò ó gbogbo ọkàn tèmi ni wọ́n bí ọkàn bàbá ti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni ọkàn ọmọ ọkàn tó bá ṣẹ̀ ni yóò kú. All of us, as we are sitting down here, whether we are Jehovah's Witnesses or we are not, we all believe that the Bible does not tell lie or any contrary assertion to that. Gbogbo àgbà wà níbí bóyá ẹjẹ́ lẹ́yìn Yorùbá o àgbà ìṣẹ̀lẹ̀ Yorùbá gbogbo alámọ̀ pé ohun tí Bíbélì bá sọ ó jẹ́ òótọ́ àbóòtọ́ ni àbí a ò gbà bẹ́ẹ̀. The Bible lets us understand that souls can die. Bíbélì jẹ́ ká mọ̀ pé ọkàn lè kú. Now, when a person dies, what happens to that person? What is the condition of the person who dies? Báyìí bẹ́ẹ̀ tí èèyàn bá wá kú ipò owó lẹ́nu yẹn wà kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn nígbà tó ti kú yẹn. Please, the Bible also tells us that. Bíbélì jẹ́ ká mọ̀ yẹn náà. Let us open our Bible to the book of Ecclesiastes chapter 9. We want to read verse 5 and verse 10. Ẹ bá ṣí bídè wá sí oníwàásù orí ìkẹsàn-án, a máa ka ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹwàá. That place says, "Whatever your hand finds to do, do with all your might. For there is no work, nor planning, nor knowledge, nor wisdom in the grave where you are going." Tá a bá ti wà níbẹ̀ ẹsẹ̀ bí nìyẹn kà tó. Nítorí àwọn àlàyé mọ̀ pé àwọn máa kú, àmọ́ àwọn òkú kò mọ nǹkan kan rárá, wọn kò sì ní èrè kankan mọ́ nítorí pé wọ́n ti di ẹni ìgbàgbé. You see what the Bible says here? Ẹsẹ̀ kẹwàá sọ pé ohunkóhun tí ọwọ́ rẹ bá rí láti ṣe ipa agbára rẹ ṣe é nítorí pé kò sí iṣẹ́ tàbí èrò tàbí ìmọ̀ àbí ọgbọ́n nínú ìsàòkú ibi tí ìwọ lọ. The hope for the dead one we have seen. A ti rí ìrètí tó wà fún àwọn tó ti kú. And we have also known the position or the state of the dead ones. A ti wá mọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn tó ti kú tàbí ipò tí wọ́n wà.
Now, the Bible now drives the point home by letting us understand that millions who have died will live again. Bíbélì wá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nípa jẹ́ ká mọ̀ pé ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn tó ti kú báyìí máa tún láǹfààní láti wà láàyè lẹ́ẹ̀kan sí lọ́jọ́ iwájú. Right? So that when somebody dies, that is not the end. Ìyẹn wá jẹ́ ká mọ̀ pé tí èèyàn bá kú òpin ẹ̀kọ́ nìyẹn ìbẹ̀kọ́ ló parí sí. There is resurrection hope. Ìrètí àjíǹde wà. And this resurrection hope is made possible by the sacrifice of Jesus Christ. Ohun tó sì mú kí ìrètí àjíǹde yìí ṣeé ṣe òun ni ikú ìrúbọ Jésù Kristi. Let us see how the Bible put this. Please let us open the Bible to the book of Matthew chapter 20. We want to read verse 28. Ẹ ká wo Bíbélì ṣe sọ èyí, ẹ ká ṣí Bíbélì wá sí Mátíù orí 20, a máa ka ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n. If you are there, Matthew 20 verse 28 says, just as the Son of Man came not to be ministered to, but to minister and to give his life as a ransom in exchange for many. Bí a bá ti wà níbẹ̀, ẹsẹ̀ Bíbélì yẹn kà pé gẹ́gẹ́ bí ọmọ èèyàn ò ṣe wá ká lè ṣe ìránṣẹ́ fún un, àmọ́ kó lè ṣe ìránṣẹ́, ó sì fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ní pàṣípàrọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Yes, Jesus Christ made this possible. Ẹ̀rù Pádísè lórí ilẹ̀ ayé ń bí. Let us confirm this in the book of John chapter 10. I want to read verse 16. Ẹ jẹ́ ká fìdí èyí múlẹ̀ nínú Bíbélì nínú ìwé Jòhánù orí kẹrìndínlógún orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún. If you are there, I read. And I have other sheep which are not of this fold. Those two I must bring in, and they will listen to my voice, and they will become one flock, one shepherd. Mo gbọ́dọ̀ mú àwọn yẹn náà wá, wọ́n á fetí sí ohùn mi, wọ́n á sì di agbo kan, olùṣọ́ àgùntàn kan. Yes, that shows that Jesus Christ confirmed it that aside those that will be with him in heaven, there will be others or millions of others who will enjoy life on earth here. Yẹ́ fi hàn pé Jésù náà fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn tó máa wà pẹ̀lú òun lókè ọ̀run, àwọn míì náà tó wà tó máa wà láì lórí ayé ń bí tó máa gbádùn nípa Jésù lórí ayé. All of us, we need to strive Yẹ́n ló jẹ́ pé lónìí gbogbo aláyé láti tiraka ká sapá to be on God's side, láti wà ní ìhà ọ̀dọ̀ Ọlọ́run. because Jehovah God has promised us of good life. Torí pé ìjọba Ọlọ́run ti ṣèlérí ìwàláàyè tó dára fún wa lọ́jọ́ iwájú. But the question is this: there are some people who had lived before they had the opportunity of being trained, before they had the opportunity of being exposed to what Jehovah God wants. Now, what is their own lot? Àwọn kan wà tó yẹ pé wọ́n ti wà láàyè nígbà kan rí tí wọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa ohun tí Jèhófà fẹ́, tí wọn ò ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run rárá, wọ́n sì ti kú. Kí ló máa wá jẹ́ ìrètí tiwọn? Ṣé tí wọ́n ti parí nìyẹn? Why do we say this? We want to remember the fact that if not because of Jesus Christ's ransom, all of us we will have had no hope of living again. Wọ́n ti kú ṣáájú tó di pé Jésù wá tiẹ̀ pé kú ìwòkọ̀ rárá. Does that mean that it is over for them? Ṣé wàá túmọ̀ sí pé ó ti parí nínú àwọn ẹni bẹ́ẹ̀ ni? Let's see what the book of Acts chapter 24 verse 15 says in this regard. Ẹ ká ohun tí Bíbélì sọ nípa ìyẹn nínú Ìṣe orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. If you are there, that place reads, and I have hope toward God, which hope these men also look forward to, that there is going to be a resurrection of both the righteous and the unrighteous. Ṣebí ni ẹ kà pé mo ní ìrètí nínú Ọlọ́run, ìrètí tí àwọn ọkùnrin yìí náà ní pé àjíǹde àwọn olódodo àti àwọn aláìṣòdodo yóò wà. I like to tell us that for those who died without knowing or without having the opportunity of learning about Jehovah God, they also have hope for resurrection. Ẹ jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n ti kú láláì kẹ́kọ̀ọ́ Ọlọ́run rárá tí wọ́n láǹfààní ẹ̀, àwọn náà ní ìrètí láti wà láàyè. Láti ìwọ̀nba ohun tí a ti sọ, We see that yes, those who died have hope of coming back to this life. a ti wá rí i pé àwọn tí wọ́n ti kú wọ́n ní ìrètí láti tún wà láàyè lẹ́kọ̀ọ́ sí ìrìnàjò. Also seeing the condition of the dead ones, A tún ti rí ipò tí àwọn tó kú wà. and then we have also seen the promise of Jehovah God for those who did not have the opportunity of learning about Jehovah God and His ways and His wishes before they died. A tún ti wá mọ ohun tí ó jẹ́ ìrètí àwọn tí wọ́n láǹfààní láti kẹ́kọ̀ọ́ Ọlọ́run tó di pé wọ́n kú àti ètò àgbà. Once again, we are all here to commend the funeral service for Brother Ayanneye. Lẹ́ẹ̀kan sí a wà níbí láti ṣe ìsìnkú arákùnrin Ayanneye. The question now is this: how can we benefit from being here? Ìbéèrè náà wà ní pé báwo la ṣe lè jàǹfààní láti wíwá tá a wá síbi ètò ìsìnkú yìí.
The first way you can be benefited is by bearing some facts in mind. ọ̀nà kan tá a lè gbà jàǹfààní ni pé ká fi àwọn kókó pàtàkì kan sọ́kàn. One, a funeral reminds us of the brevity and uncertainty of life. ètò ìsìnkú ó jẹ́ ká mọ bí ìgbésí àwa èèyàn ṣe kúrú tó tí kò sì dáni lójú. What do I mean? Let us see what this Bible portion says.